ṣe bẹ́ẹ̀ olórí burúkú àwọn lọ́ọ̀yà olè ìwọ náà ti gbowó lọ́wọ́ ìjọba àbí Sowore ló tiẹ̀ bọ́ta ìgbà tó rí pé Yorùbá ò accept òun ó tiẹ̀ bọ́ta kó máa wá sọ̀sọ́kùsọ lọ́ọ̀yà olórí burúkú ṣé tí ń dùn yín ni gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ tí Fúlàní fojú àwọn ọmọ Yorùbá rí látijọ́ yìí àmọ́ tọ́ yín pàápàá tẹ́ pera yín lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà olè àfikẹ́ máa sòyìnbó olórí burúkú látọdún tó ti ń ṣe lọ́ọ̀yà nǹkan gidi wo lórí tí gọ́ọ̀mẹ̀ntì fọwọ́ sí rí tó ṣe rí tó fi gba àwọn mẹ̀kúnnù lẹ̀ olòṣì lọ́ọ̀yà àwọn adójútì ni wọ́n ní tí rọ́bà lọ fógún ọdún ọjọ́ kan ṣoṣo lòdodo máa dé bá ṣáàtìrí títí ẹ náà ò tú báyìí sí àṣẹ lọ́ọ̀yà bọ́rọ̀ ń gbòòrò ẹnu ẹ gbọ́ sọkúsọ tó ń sọ pé Sunday Igboho ò ní ráìtì àwọn olórí burúkú lọ́ọ̀yà sórí pé fúnra rẹ̀ ló tú àṣírí client ẹ tó jẹ́ Sowore ń sìn ara ti ń fún wá sẹ́lẹ̀ pé Sowore kí ló ń jà fún revolution fún ó jẹ́ kó support àwọn Yorùbá ni nígbà tí yẹn lọ ní òun ò ń ṣe Yorùbá nísìnyí ìwọ lọ́ọ̀yà náà ó túbọ̀ ta oní Fúlàní òun láti fi Sunday Igboho láti fún wọn quick notice àṣírí yóò wá tún sìn Ọlọ́run ti fojú ẹ̀yin aṣebi hàn olórí burúkú lọ́ọ̀yà ṣé tí ń dùn ò gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ àbí client yẹn tó lọ tì mẹ́wọ̀n bí ẹ̀ẹ̀mejì kí ló gbé lọ sẹ́wọ̀n kò ń ṣe ìtorí revolution ni pé yà ń jẹ àwọn aráàlú ìwọ lórí burúkú lọ́ọ̀yà wá ń san láti gbé lọ́kọ̀tù Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni abájọ tó mú ẹ ń kọrin ní industry tí ó wà successful ó lọ sí protest ojú ayé lọ́mọ ẹ máa ṣe kiri yẹn false yẹn àwọn olè ojú ayé lẹ̀ ń ṣe ẹ máa lẹ́ ń defend àwọn human rights àwọn aláìní mọ ojú ayé lẹ̀ ń ṣe kiri olórí burúkú lọ́ọ̀yà tí ìjọba ò bá gbé Sunday Igboho lọ́kọ̀tù ìwọ gbé lọ́kọ̀tù sue ẹ̀ sí court ó tiẹ̀ ti dá báyìí sí tọ́lọ́run tó ti já àmójú àṣebí tó ti tú àṣírí yín tá ti máa wọn ọ̀tá Yorùbá olórí burúkú ọmọ ẹ máa bá CNN sọ̀rọ̀ protest abẹ́lé lẹ máa ṣe ojú ayé tẹ́ẹ̀tọ́ gbangba sùn lọ́yẹ olórí burúkú lọ́ọ̀yà àwọn olè sórí tọ́lọ́hún ṣe mú wà tí Sowore ń sìn sórí tọ́lọ́hún ṣe mẹ́yìn méjèèjì báyìí sìn ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀ Fálànà ó ti dà bẹ́ẹ̀ àti ká ẹ ṣiṣẹ́ lọ́gbẹ́lẹ̀ yín lọ́wọ́ láfi rójú ẹ̀yìn àṣebí ń ta lọ́ọ̀yà àwọn ọ̀fọ́n Sunday Igboho kò láti tẹ́kì lọ́wọ́ rẹ̀ tó ń bẹ̀yàn olórí burúkú rí fídíò tó ṣe ń tírẹ̀nì tí Fúlàní ṣe rẹ́pù tó ń dẹ̀pọ̀ àwọn àǹtí wa àwọn mọ́mì wa tó ń bẹ̀yàn bí ẹran Fálànà ó ti jẹun díndín màálù báyìí ó ti dópin ẹran jíjẹ tí ẹ ti bá ìwọ àti Sowore tó bá tún rí yín tẹ dún pẹ́kẹ́ta tí yín máa bàjẹ́ ni ẹ máa sórí ibú papọ̀ ní ìwọ àti Sowore yẹn ìyẹn tẹ̀ tí lóhùn ìṣọmọ Yorùbá Ọlọ́run tún wá mú wọn tó jẹ́ lọ́yẹ̀ ó tún wá fẹnu kọ́ Aláàfin Ọ̀yọ́ àkọ́kọ́ mú first suspect Fálànà á tún mú wọn náà second suspect olórí burúkú yìí tọ́lẹ̀ ń jà fún revolution Sowore ọmọ àlè á tún ti mú ó ti ẹ̀dá alálẹ̀ Yorùbá ni òun ló ń tú yìí ta ẹ sì pọ̀ pé Yorùbá ò ní lọ yẹn ẹ̀ ń ṣeré ni wàláì ẹran yín a máa fi yí ilẹ̀ ni wàláì olórí burúkú Fálànà lọ́ọ̀yà apalórí olórí burúkú apalórí lọ́ọ̀yà àwọn olè tí gọ́ọ̀mẹ̀ntì ò bá sú Ìgbòho ìwọ sú ẹ̀ sórí fáǹsì ọmọ ẹ tó ń ṣe protest abẹ́lé òun la máa kọ́kọ́ gbé la máa kọ́ fi jófin ká tó wá gbé wọ bàbá ẹ̀
olórí burúkú lọ́ọ̀yà olóòṣì ó wá ń kó ti lọ́ọ̀ fún wa lọ́ọ̀tọ́ qualify láti fi gba client yẹn lẹ̀ tẹ́ pé wọ́n ń gbé jù ú lẹ̀ ni olórí burúkú olóòṣì ọ̀bọ̀lágídò ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ nítorí ní kọ́ lọ gbé gbòwò yẹn ẹ fọwọ́ kàn ẹ mọ̀ pé àpọ̀jà